ká bára wa sọ̀rọ̀ lé lórí níjọ́ Jímọ̀ òní torí kó wà náà Jímọ̀ tó súnmọ́ Ramadan. Mas'ala alákọ̀ọ́kọ́ òun náà nígbà wo ní àgbààwẹ̀ Ramadan. Mas'ala ẹlẹ́ẹ̀kejì, ta ni aláṣẹ mùsùlùmí? Mas'ala ẹlẹ́ẹ̀kẹta tí máa parí ṣe òní pé ṣé Yorùbá mùsùlùmí ṣé alólórí ta ló ń tọ̀? Àwọn nǹkan yìí nítorí pé tọ́pìkì tí ó lè ṣì alọ́nà ni, tó lè mú àṣẹlọ́mù, tó sì lè mú a kó ìnira bá mùsùlùmí, over 30 million muslim nílẹ̀ káàrọ̀ òjìrè, ó lè kó bá wa, ó lè jáburú fún wa. Ńgbà bẹ́ẹ̀ a ṣe àlàyé ẹ̀. Alákọ̀ọ́kọ́, àwọn kan ti kóra wọn jọ, àwọn ẹgbẹ́ kan wọ́n ti kóra wọn jọ, wọn ò rẹ́pẹ́sẹ̀tì àwọn mùsùlùmí o, ẹni kò sì ran wọn, àwa mùsùlùmí ò ran wọn, àwọn aláṣẹ wa náà ran wọn. Wọ́n kóra wọn jọ láìpẹ́ yìí, báyá bánà ni àbíjẹta ni, wọ́n mú ọjọ́ àwẹ̀ lẹ̀. Àwẹ̀ ẹgbẹ́ wọn nù, àwẹ̀ ìjókòó wọn kì í sáwẹ̀ àwẹ̀ mùsùlùmí, wọn kì í mọ́ ọjọ́ àwẹ̀ lẹ̀. Ìyẹn lè máa ṣeré o, kọ́ máa fọpọlọ rẹ̀ ṣeré, àtẹnu rẹ̀ ṣeré. Má sọ di ọ̀ràn, má sọ di ìzù. Kò sí tó lè fi ẹnu ara rẹ̀ ṣe léré pé Ramadan bí ọjọ́ mélòó kan náà ló kù, bóyá ọjọ́ mẹ́la àbọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún, ọkàn sọ̀rọ̀ lásán ni. Èyí ò tí di ọ̀rọ̀ ẹ̀sìn tàwa, wọ́n kàn sọ̀rọ̀ ìrònú ẹ̀. Ó sì gbọ́dọ̀ sọ di àṣẹ tó bá fẹ́ sórí burúkú wájú Ọlọ́run. Ó gbọ́dọ̀ kéde ẹ̀ fún wa pé káwọn máa tẹ̀lé tó bá fẹ́ sọ ara rẹ̀ di ẹni òfò. Torí lórí burúkú ẹni òfò lẹ́ni tó pé ìtọ́lọ́run ọ̀ràn, àṣẹ tọ́lọ́run ọ̀pá tánà bí ọ̀pá kọ́ wá pa sínú Islam káwọn mùsùlùmí máa tẹ̀lé. Ìwọ náà fẹ́ dolófin, ta lolófin Ọlọ́run àbánabì rẹ̀? Kò síbi kankan lágbàáyé. Èyàn lè máa sọ̀rọ̀ nípa ìrònú ìwádìí tó ń ṣe pé àwẹ̀ lè jẹ́ báyìí, kò sí ká mùsùlùmí má kéde ẹ̀fà, má bọ̀ sórí mímbà nípa ní ọjọ́ àwẹ̀ ìrè. Ìjọ tá a fẹ́ máa bọ̀ yá ọjọ́ àwẹ̀ rí, ó náà nìrọ̀lẹ́ ìgbà tí Ṣàbánù bá pé 29, tá a wá ń wò pé ṣé yóò pé 30, tá a wá ń wá oṣù. Rọ̀lẹ́ lọ̀rọ̀ Ramadan tó kàn wá lẹ́tò dájọ́ fún mùsùlùmí bá a ti rí o, ọ̀làlágbàwẹ̀ àìrí o, ajẹ́pẹ́ Ṣàbánù ó pè kí ni o, yóò pé 30. Ṣé Ṣàbánù bóyá ṣe pé 16 lónìí àbí 18, ó ṣe pé 18 lónìí àbí, so àwọn retí pé tó wá ti di 29, tó bá ní ká dájọ́ àwẹ̀ ní ìsìn táwìrì gẹ́gẹ́ bí mùsùlùmí o, tí ìbá ṣe pé ó ń fẹ́ ẹnu o, tí èsì arìndìn, tí wọ́n bá ní pé ìjọ ní àwẹ̀ ìtọ́wà wíìrì, nígbà tó bá di Ṣàbán 29, a wà, tó bá ti dìrọ̀lẹ́ a máa wá oṣù. Tá a bá rí oṣù, a jẹ́ pé Ṣàbán ò ju 29 lọ. Ọjọ́ kejì 29 yẹn kí ni ó jẹ́? Ramadan 1. Tá a bá wá rí oṣù, a jẹ́ pé àgbòde ọ̀la ọjọ́ kejì 29, Ṣàbánù ó pé 30, automatically ọjọ́ kejì 30 ni yóò jẹ́ Ramadan 1. Tó bá ti sọ báhùn ọ̀sọ̀fẹ́ inú rẹ̀ ìtànà bí kọ́ wa lọ́sọ̀. Kò dẹ̀ sọ̀rọ̀ kankan lórí Ramadan tí bá ń bọ̀ báyìí jù báyìí lọ. Látijọ́ tí oníkan ti gbé kalẹ̀, ẹni Ọlọ́run fi rán tó ti kọ́ wa lójú ayé ẹ̀ àti lẹ́yìn ẹ̀ bá a ṣe máa ṣe nù. Ẹnìkan ò ní wá fún àndéètì kan kó ní dandan Ṣàbánù ó pé 30 àbí Ṣàbánù 29 ni. Ṣé gbọ́n mi yé? Nípa bẹ́ẹ̀ ọjọ́ kejì rẹ̀ ní ọ̀rọ̀ àdálẹ̀ kádàálẹ̀ nù. Bídíà tánàbí sọ pé
man adasa fi amrina hadha ẹni bá fi kẹ́kẹ́ kalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó gbé kalẹ̀ ma laysa minhu kí ẹsẹ̀ bó ṣe máa ṣe tẹ́lẹ̀ nù fahuwa radd wọ́n dá padà sí. Ibn Hazm kọ́nà àfáwà ó ní kí ẹsẹ̀ pé wọ́n dá padà sí lásán wọ́n tọ̀ tó ti gbẹ̀sẹ̀ nítorí pé ó yapa sí Ànábì wa Muhammad sallam. Ànábì wa Muhammad ó ní tó bá di òpin ayé ó ní ẹ̀rọ àwọn èèyàn kan wọ́n ó dìde ní tẹ́ ẹ̀gbọ́rí ní tẹ́ ìrírí ni wọ́n máa sọ. Kẹ́lì kan sọ fún wa ní sí pé Ramadan déètì ẹ̀rí àrírí kò sínú ẹ̀sìn wa kò sẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò ṣe, Ànábì ò ṣe, àṣàbí ò ṣe, lójú ayé Ànábì ò ṣe, ẹ̀yìn Ànábì kan ò ṣe. Ṣùgbọ́n torí ọ̀tẹ̀ òmùgọ̀ tí ẹ̀gọ̀ bá ti fẹ́ sọ̀tẹ̀ ní máa ṣe bálabàlá. Ó rọrùn bọ́bálá ọkàwé àbólóòléjì sọ nítọ́ ọkà àmọ́ kìí sàṣẹ kìí lẹ́sẹ̀ẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ lónìí yóò gẹ́gẹ́ bí tí gọ́ọ̀gù sọ gẹ́gẹ́ bí tí àwọn onímọ̀ falak sọ ọ̀sàbá yìí kò ní ju 30 lọ ọ̀sọ́ ni ọ̀tọ́ ọ̀sọ́ òun ìṣẹ́sìn kò sí ní ẹ̀kẹ́ sí pọ̀mọ̀ rọ́mọ̀ náà àwọn mùsùlùmí ò sì rí ìdí ọ̀sọ́ ó sì gbọ́dọ̀ gbé fún wa pẹ́sìn wa nù tó rí mú akọlù Ọlọ́run àtànábì rẹ̀ ọ̀rọ̀ bóò láàṣẹ ìgbà àwẹ̀ Ramadan kìí ṣe wọ́n lọ́sọ kìí ṣe èbó kìí ṣe mọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ tó jù wọ́n lọ ó ti kọ́ wa báyìí sí ni mo sọ pé ìwẹ̀ ẹ̀gọ́ ni kéèyàn máa dá ọjọ́ Ramadan lẹ̀ bẹ́ẹ̀ pé tẹ́ ẹ kóra yíjọ tẹ́ ẹ wá dá ẹjọ́ gbọ̀pọ̀ ni ìjókòó ẹ̀gọ́ nù bóyá ìṣẹ̀lẹ̀ kan lọ́kọ ìwé olórí ibú kan pé rá fi sóde ara rẹ̀ ní ń bá sọ̀rọ̀ owó àtọ́fíìsì rẹ̀ kì í sáà mùsùlùmí alẹ́ èèyàn ó lè máa sọ̀rọ̀ ọmọ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ o wọ́n gbìyànjú o wọ́n ní ọ̀dà bẹ̀rẹ̀ pé sàbá ni o ẹ̀gbọ́n mi 30 ni ó jẹ́ o nípa bẹ́ẹ̀ ọjọ́ kejì ní Ramadan ó jẹ́ o ẹ̀gbọ́n mi yé nìsín ọ̀rọ̀ tó sọ̀hún àbáni ọ̀rọ̀ èèyàn ni ìṣọ̀rọ̀ Ọlọ́run kìí sì ṣe ìlànà ẹ̀sìn wa ó lè sọ ipé mo kàwé kan àbí mo lo ẹ́ńjìnì kan àbí mo ṣe bákan ìṣọ̀rọ̀ ẹ̀sìn wa bí Saudi Arabia ṣe wà òun náà mọ déètì Sàbán Egypt mọ dé gbogbo orílẹ̀-èdè tí máa ń kéde àwẹ̀ fún wa ní ọmọ déètì Sàbán tá à ń bá lọ yìí gbogbo tó fẹ́ wì náà láàárín àmà àmọ́ òní ṣe bẹ́ẹ̀ kí ló dé méjì ni tó bá ipá abẹ́ sọ̀rọ̀ nákìlù ipò ẹ̀sìn yóò kìí sí àwálá ní o Ọlọ́run fi rán àwọn kan sí a ní Ọlọ́run ló pàṣẹ ẹ̀sìn àmọ́ ẹnìkan ló ní àwò kọ́ sí bá ṣiṣẹ́ nákìlù nù kápẹ́ nákìlá tó yẹ pé ẹ̀sìn nákìlù ni kìí sì fẹ́nu àfá àkàkà bó ṣe wùlẹ̀ kò ní mọ́tò kìí sí àpéjọ lọ́rọ̀ ẹ̀sìn nákìlù ni Ọlọ́run ló sọ ànábì rẹ̀ ló sọ pírátíkà rẹ̀ dẹ̀ rí ìtúsílọ́dọ̀ wa ọ̀dọ̀ ta ló wà ànábì Muhammad àtàwọn sàhábà rẹ̀ nákìlù ni àwọn sọ nákìlù yẹn àjẹpẹ́ tá a ṣe ni pé ìgbà sábà lè bá pé 29 láwà máa wá ṣé Ramadan ó yọjọ́là a máa wá ń rọlẹ̀ tá a bá ti róṣù o ànábì ní ẹgbàá àwẹ̀ tẹ́ bá ti rí ni òkè sí pẹ́ ìdájọ́ rẹ̀ o. Number 2 òun ni wípé káwá sọ wípé àwa fẹ́ sọ làákà ìgbẹ́ làákà ìró tó pé náà irinṣẹ́ ló lò fún ẹ́jìn èèyàn ló ṣe ọpọlọ rẹ ló lò èèyàn ní ọ́ gbogbo nǹkan téèyàn bá ṣe ó lè change bẹ́ẹ̀ ò miscalculate fún Ọlọ́run ó lè change kan rẹ̀ fún rẹ̀ bí o miscalculate o ṣùgbọ́n fún Ọlọ́run ó lè change ẹ̀ fún rẹ̀ tó gbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ depend léèyàn níbi nǹkan tẹ́ pé Ọlọ́run ló ti fi ètò ẹ̀ lẹ́ ọwọ́ fẹ́ sọ̀rọ̀ pé èèyàn gan èèyàn nǹkan rẹ̀ lè change kódà sẹ́yìn pé kàlẹ́ndà ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní ipa pọ̀ kí ló dé nítorí pé bọ́lọ̀ wọn bá ṣe ṣe sánmà yìí ọwọ́ ẹ̀ náà lọ wà ó dà gbogbo ìgbà tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ fún àkójọ ọ̀rọ̀ sójú ọ̀rọ̀ ń gbà náà ni gbogbo òjò tí ó rọ̀ ní ìsìn ìgbà tá expect ẹ̀ ní ṣe kéde ní rọ̀ àwọn kankan sáà ń wò náà ni pé òjò wá rì
sáyé ti yí padà náà ni abẹ́ẹ̀kọ́ ni gbogbo nǹkan tó jẹ́ calculation àwọn èèyàn ló lè change wọ́n ẹ̀kọ́ pọ̀lọ́ náà lè bá sọ pé ìmọ̀ náà lè change kó padà síbi tó ti nípìnlẹ̀ ń bi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wulẹ̀ gbà wá ṣùgbọ́n torí ọ̀tẹ̀ ẹnu ọ̀tẹ̀ máa sì fọ́ọ̀yàn nú ni tí wọ́n ti fẹ́ sọ̀tì àwọn èèyàn kan ọ̀fọ̀nú ọgọ̀ ọkàn máa ṣe mistake ni ọ̀rọ̀ tá a sọ níbi ọ̀rọ̀ ìjọ wo ni Ramadan kí lọ́rọ̀ tó lálàáfíà gbogbo ẹni ó dájọ́ ó ṣèpàdé ara rẹ̀ ni èèwọ̀ ni kí wọ́n dájọ́ fún àwa ẹ̀ sì sáfà wa èèyàn sì gbọ́dọ̀ mú ilé àfà àfi tó ń tọ̀ náà bá ponú ọjọ́ yìí ọba bọ̀ sọ́jọ́ òun ọjọ́ yìí ni kì í sọ́jọ́ Ọlọ́run ọ̀nà tẹ́ gba mú un kò bá bá mú ọ̀nà yìí ni kì í sọ̀nà Ọlọ́run ẹ̀ ní balada kalẹ̀ lórí torí kìí ṣe tọ́lọ́ wọn bá pa yín láṣẹ nù ẹni ọba tẹ̀lé yín náà ẹjọ́ wọ gbó pọ̀ wọn ìjókòó bẹ́ẹ̀ kò sẹ́ni ó jókòó bẹ́ẹ̀ rí tó bá sì wà ẹ sọ sàbẹ̀ èwo ìgbà sàbẹ̀ èwo aláṣẹ èwo ìjọ lànàbì ṣe bẹ́ẹ̀ ìjọ òmìnir sàbẹ̀ ṣe bẹ́ẹ̀ ìjọ làwọn ẹni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ orílẹ̀-èdè wo ló ṣe bẹ́ẹ̀ gbogbo wọn tó bá di pé sàbá ń pé ó pé 29 wọ́n gbé ìjì jáde ni kì í ṣe báwọn náà mọ̀ wọ́n mọ̀ kì í ṣe ìlànà ẹ̀sìn wọn ni kí wọ́n dájọ́ lẹ̀ ni tó gbogbo rọ gbogbo ẹ̀yin mùsùlùmí ìgbìmọ̀ àwọn alálàáfà League of Imam gbogbo ilẹ̀ káàró òjìire tó jórí jìnnà wọ́n ó jókòó ní ẹjọ́ àlàrúbà láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọjọ́ tá a mú àwẹ̀ wọn ò ní dáwó wọn á ṣàdáyanrí irọ́ tá nǹkan ti ń pa ni o nígbà náà ó sì sọ òun náà ní wípé ńgbọ̀ bá di Ṣàbán 29 a máa wá oṣù tá a bá róṣù ṣùgbọ́n torí pé àwọn kan wọ́n ti jókòó fake ìjókòó original League of Imam ó kọ wọn náà nù League of Imam and Alfas Yorùbá land Edo and Delta àwọn tó jó original gangan wọn ó jókòó wọn ó sì kéde fún wa wípé ẹ má gbọ́ ọ̀rọ̀ kankan o ẹ retí ìgbà tí aláṣẹ àwa mùsùlùmí bá kéde tí ṣe sòlùtọ́ ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ kejì ẹ̀yìn wa àwọn àáfàá tí wọ́n ń jókòó lónìí lórí ọ̀rọ̀ àwẹ̀ wọ́n èbí wọn àáfàá tó kọ́ wọn ké wọn èbí bàbá tó tún bí wọn gan wọn èbí téètò ti wà nílẹ̀ ètò náà ni ètò sultan ibi báyìí wọ́n ń pè wá sẹ́sìn ni à ń kéwú ni àti ìlú kéwú wọ́n ń pè wá sẹ́sìn ní àìdáhùn tán nílẹ̀ káàró òjìrè torí ibi tí ìpèpè tó bá ti pé àbí ibi tó ti kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tí ẹ̀ bá ti lu ẹ̀kọ́ ń pé irú tó ṣẹlẹ̀ Mádínà ni ó ṣẹlẹ̀ nílùú náà kí ló ṣẹlẹ̀ náà ni ìjọba Islam tí ń dájọ́ pẹ̀lú sẹ̀ríà kéwú ó ti di lílò nù ẹ bá ti lè máa dájọ́ sẹ̀ríà tí mùsùlùmí ní ààbò ọba Islam ọ̀gá Islam tó lè sásì tá a ní aláṣẹ kan ṣoṣo nínú ìlú tí ń darí wa a jẹ́ pé ìpèpè wa àti pé ó ti pé ẹ̀kọ́ wa tá a kọ́ àti lò ó àti kọ́ débi lílò ṣùgbọ́n ilẹ̀ káàró òjìrè lónìí gbogbo ẹ̀yin imam àtẹ̀yìn àfáà àtẹ̀yìn oníwàásí àtẹ̀yìn ìjọ à ń pèpè ní o àwọn èèyàn dáhùn ìpèpè o a sì tí ìpèpè dojú ẹ o bá a ṣe wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn àyà wa tí wọ́n complete tiẹn àwọn abẹ́ wọn láwa o torí bí tá a bá ti rí aláṣẹ tá a yapa sí bá àgbà àfẹ́wọ̀ náà nù ṣáájú ńlẹ̀ Yorùbá yìí kódà Ìlọrin tó ṣáájú gbogbo ilẹ̀ Yorùbá níbi Emirate Ìlọrin lọ́kọ́ yan aláṣẹ mùsùlùmí tó sì pè ní Amir bí Islam ti ẹ̀ ṣáájú ní ọ̀pọ̀lọpọ̀ lulẹ̀ Yorùbá ó ṣáájú Ìlọrin ṣùgbọ́n Emirate ó ṣáájú anybody kò tí ì sí Emirate kankan lẹ̀ Yorùbá báyìí kò sí ní kankan ìlú Òwò
láti ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó ti ń parí ó ti yé pé ká padà ṣe ìmára ìsìlámíyà olúwo sì ti kéde ẹ̀ kò sì wọ́rì torí ọ̀nbẹ́lẹ̀ tẹ́lẹ̀ nú àṣà wa akàrí níwò rẹ̀ ni síbẹ̀ àwọn tó ṣáájú wa lọ̀gá o orílẹ̀-èdè kan náà lájọ wa àwọn olóṣáájú wa Sókótó lọ́ṣáájú wa o òun lọ́kọ́ gbé ọmọ ogun Islam kalẹ̀ òun lọ́kọ́ gbé kóòtù Islam kalẹ̀ òun lọ́kọ́ gbé báńkì Islam kalẹ̀ sàká Islam àṣẹ Islam òun lọ́kọ́ gbé kalẹ̀ òun lọ́kọ́ kéde àwẹ̀ tí gbogbo ẹni tó kéde fún òsìmọ́ tí wọ́n máa tẹ̀lé so ìkéde tí wọ́n bá ti kéde ń bẹ̀ ọ̀ràn gbogbo wa nílẹ̀ Yorùbá torílẹ̀-èdè kan náà lájọ wa Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ọ̀dẹ̀ tako ó fi sáàyè ẹ̀ ta láláṣẹ fún wa ẹni ọba jáláṣẹ Nàìjíríà láláṣẹ wa ń bí iná torí bí kọ́ máa sọ wípé ilẹ̀ Yorùbá láwà yìí president Nàìjíríà ni president yẹ kò bá jẹ́ Ìgbò kò bá jẹ́ Haúsá president mùsùlùmí ní ilẹ̀ káàró òjíire òun náà ni Sùlùtọ́ọ̀nù Sókótó kò bá jẹ́ kódà kó tún jẹ́ elédè míì tó ti ẹ̀gbọ́ rí lọ́mọ Islam nìyẹn o yẹsẹ àwọn àtẹ̀gọ́ ọjọ́ sọ̀rọ̀ o àwọn àtòmùgọ̀ ọjọ́ sọ̀rọ̀ o à ń bá ẹni ọpọlọ rẹ̀ tí ó dàrú tí ó dorí kọdù àbá àti kéwú bá yé bàbá lọ yí ẹ̀kọ́ yìí ọkàn máa dẹ́gẹ̀dẹ̀rẹ̀ wò ni ìjọba ọmọ ẹnì kankan sórí déètì tí wọ́n fún wa lórí ọdún àwẹ̀ ọdún iléyá Sùlùtọ́ọ̀nù wọn ó wò wọn ò lè wo àfá rẹ̀ wọ́n èbí bàbá rẹ̀ tí Sùlùtọ́ọ̀nù ti jẹ́ Sùlùtọ́ọ̀nù àti bàbá àfá rẹ̀ oúnjẹ tí gbogbo àwọn àfá àwọn ilẹ̀ káàró òjíire àwọn ààrẹ nìkan tó takò àwọn bàbá wa ládábí àwọn àdàbí yóò gbọ́n náà ṣe gbánù ìpìlẹ̀ àwọn adábí òun náà ní lọ́rin ọba àlọ́rin ó retí kí Sùlùtọ́ọ̀nù oṣù kéde kó kéde ni tàbí afẹ́ yọ máa lè kìí Ìlọrin là ń tẹ̀lé aláṣẹ gbogbo mùsùlùmí là ń tẹ̀lé ní Sókótó Ìlọrin náà ń tẹ̀lé ẹyẹ wa aláṣẹ wa Nàìjíríà Ramadan wa ní Nàìjíríà mọ́tíláwò kan náà ni ìjọba kan náà lá ní ọdún déètì ìjọba dẹ̀rí kan náà ni wọ́n lè wọ àfáàkàkálẹ̀ Yorùbá bí wọ́n lè bí ọ́ léèrè tẹ́lẹ̀ gbogbo ọdídé Islam ti ń mú tán fún alọ́dún iléyá wọ́n fún ọyọ́ alẹ́ ètò bá báyà ti Sùlùtọ́ọ̀nù ni wọ́n fẹ́ mẹ́lò bí o wọ́n rò fẹ́ kàn mú lásán owó ní wọ́n bí léèrè o bó ṣe wà ń tó bá fún ọ ní wrong date ní pàájì wrong date náà wọ́n tẹ̀lé Nàìjíríà wọ́n wá ń kí ni tiẹ̀ nígbà èèyàn ọmọ kéwú tẹ̀ ń bá wọn dá sí ń tẹ́ ẹ̀jọ̀ mọ̀ àfáàrí olódo ẹ̀yin náà wá tó wá ń promote òdo ẹ̀ mọ́ ṣòfò dànù ọkọ̀ ojú omi tó ti lu lọ́wọ́ ní àfilá inú rẹ̀ náà ló sì kíni lówó sí wà ó ní sọ kí ló dé ọ̀gá mi ní wà àtọ̀gá rẹ̀ ọjọ́ púpọ̀ ni o ẹjọ́ mú mi yó ọkọ̀ ojú omi ti lu ọkọjá lúlu gan àwọn ibi tó lú ń bẹ̀ ọ̀pọ̀ kódà ọgbòdì ti màálù kò lè pẹ́ tí ó fi ṣe kíni tí ó fi wọ́ mi wọn ní rí mọ́ ibi mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé níbi ẹ ti bú sàbí ànábì ìjọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wáyà tí wọ́n fà wà ní ilé fọwọ́bọ̀ àwọn tí wọ́n wà níbi sọ́kẹ́ẹ̀tì lásán ní ń gbé yín lẹ́kàn sọ báyìí ṣùgbọ́n ní ìdí transformer gangan lẹ lọ níbi ẹ ti lọ bú àṣàbí ẹ wá lọ gbá ní transformer yẹn gangan lọ gbá mú tó òun ò ní ìdí kẹ sáwọ́ yọ wà mọ́ yín ní tẹ́ẹ̀fì bọ́sálì kìámù ẹ ti gbá transformer mú pòtòpòtò jagunjagun a máa sọ pé ẹ̀ sọ̀rọ̀ ní kí sọ̀rọ̀ lẹ́ sọ gbogbo yín ẹ máa ní arìnrìn ká sọ pé ó lẹ́ni tí ọba tẹ̀lé mú dírù àwọn ó tàn yọ wọ̀ náà ni bàbá rẹ̀ lónìí náà ìwọ náà jẹ tí ọwọ́ náà torí ẹ̀tọ́ àrẹ́bìnrin tó bá sọ pé nìkan wọ̀ náà òun gẹ́gẹ́ ní ọwọ́ náà látàláàánú bí láhàmẹ̀tìlá ẹ má ṣe pé fún yẹn pé lànà tó láàlè wọ́n lábí náà rí ẹ má ṣe pé fún yẹn pé yọ wọ́n náà
èyí sọ pé èèyàn wọ̀ná torí náà ń kọ́lá kí wọ́n máa dẹ́sẹ̀ lọ́wọ́ ò lè dá ẹjọ́ rẹ̀ ẹnìkan náà ló ní náà nìkan náà ni ó sì dá ẹjọ́ kọ́lá kí wọ́n máa rótọ̀ kọ́ máa dẹ́sẹ̀ ó sáàmì tí ó bá já ọmọ the end life ẹ̀ ọmọ bọ́ ọba tí ń ṣẹ̀ gan bẹ́ẹ̀ tó wò ní pé máa ṣẹ̀wọ̀n náà tó bá yá ń yọ padà sí dáadáa wọ́n fẹ́ máa dájọ́ rẹ̀ ṣe ó ṣe bí ọlọ́run gbogbo àwọn tí wọ́n máa wo agbo ọlọ́run wọ́n máa sọ orí burúkú ni àdìsí ń bẹ lórí ẹ̀ ẹnìkan ní sọ fún ẹni ọlọ́run kan ní bá ẹnìkan sọ̀rọ̀ pé ń bọ́ sọ̀rọ̀ ọ̀gbọ́ wallahi la yaghfiru Allahu li fulani ọlọ́run mọ̀ ìbúra ọlọ́run lè dáríjì lágbájá inú wa bí ọlọ́run látòkè ọlọ́run ní mọ́ndà lẹ́dí yàtà aláhàlá yàtà ní fi mí búra tí ń ṣe bí ènìyàn ọlọ́run pé Allahu akbar li fulani pé ní dáríjì nìkan inni qad ghafartu lahu ẹsẹ̀ tó ní ọ̀sẹ̀ mo ti dáríjì wà bá tú àmàlákà ìwọ gan mọ́ basẹ́ rẹ jẹ́ ẹni tó ní ọlọ́run ní dáríjì yẹn pẹ́ nìkan wọ̀ náà àbúrò rẹ ní káyọ̀ náà adẹ̀ sọ̀lẹ̀ ẹ̀yìn mọ́ wo ẹni ọlọ́run bẹ̀ ló ń tọ̀ wọn ọkàn tá lára pé nígbà tó ń bó tọ̀ sọ̀rọ̀ tí ó gbọ́ lọ́jọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n takallama bi kalimati ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn hawbaqat dunyahu wa hayratahu bó ṣe ba yé ẹ̀jẹ̀ ó tó bá ní kíámà rẹ̀ náà jẹ́ ẹ jẹ́ máa sọ́ra fáwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde lẹ́nu a ní aláṣẹ kan lẹ Yorùbá ju ṣèlú tọ́ọ̀nù lọ gbogbo òlù tí bá ń jẹ́ Nàìjíríà lónìí olórí àwa mùsùlùmí ẹyọ kan náà ni náà ní sultan nítorí olórí sọ pé òní ní pé o lè ní mùdí ìwúlé kéwì àti principal school rẹ àbí lórí ìjọ rẹ àní ọmọ tẹ̀lé sọtọ́ láti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ààrẹ tí àbá rẹ tó bá lóun rí ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́ máa sọ lọ́dọ̀ ara rẹ̀ kọ́ gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn ìsọjáde pé ẹ̀yin mùsùlùmí o ìjọba ìlà bẹ̀rẹ̀ ìwẹ̀ ẹ̀gàn ní ìwà àìníláàkáyè ní àìnímọ̀ ní olódo ẹnìkan pẹ́rẹ́ náà láń retí náà láṣẹ ẹnìkan pẹ́rẹ́ náà láń retí wọ́n á ti kéde fún wa pé àbẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ tó bá wí náà lásìkò ní lábẹ̀rẹ̀ orí tiẹ̀ tí wọ́n lórí tọ́ọ̀ bá ti lè lọ bá aláṣẹ wa kọ́ ọ sọ fún mọ́ sọ fún wa tọ́ bá sọ fún wa ọ̀fẹ́ kábùkù ni ẹgbàgbé ìmáàmù kankan òye ṣe ìmáàmù lẹ káàárọ̀ òjíire tó bá dájọ́ àwẹ̀ fún yín báyìí ẹ ti mọ̀ pé olódonu kódà ẹlẹ́mọ̀kìrún lẹ́yìn ẹ̀ mọ́ nígbà tí wọ́n bá mú ìwọ tó bá láyà láti takò sultan ṣe wọ́n á expect pé àwọn aláàmà tẹ̀lé ọ lórí pọ́ùn takò tó lọ ń gbé kalẹ̀ ẹnìkan ní sáwọ́sá ní àmà darí wa ní ṣé Muhammad jẹ́ ọmọ Yorùbá àní Muhammad sóhùn jẹ́ ọmọ Yorùbá sáwọ́sá ní àmà darí wa ní ọmọ gọ̀ òkú bẹ̀rẹ̀ gbogbo mọ́tò tó ń lò ní ìsìn gbogbo àṣẹ tá ń lò yìí ní ìsìn kìí ṣe Yorùbá ló ṣe orí nǹkan kan sọ́mí eyín o àwọn òpónú kan máa bá yín dá sí pé àti ìpolówó ọyẹ ká máa polówó ọmọ Yorùbá tó kùn lákàáyé tí wọ́n ń sàdá káàkiri lápolówó ni àbábá yín tí ẹ̀ẹ́dẹ́ ní oògùn tí máa pààyàn bàbá yín oògùn Ṣàngó ṣé èyí tẹ́ ẹ̀rọ yìí pé olómi ńlé ẹ̀jẹ̀ ní wíwẹ̀ ẹnu pé Ògúnlákayé ṣe àdá lásán táàfin máa sanko ọkọ táàfin máa roko o tí wọ́n sọ di Ọlọ́run sí o ẹni ó ṣe bàálù ẹlòmíì kan ọmọ orúkọ rẹ o bèrè tàbí wọ́n máa sìn ara àwa ará oko ayé àtijọ́ nu nítorí bá dá àpapọ̀ dáa ni kò bá wà látòkèrè tútọ́ ọdún táà ń lò ní ayé wa lónìí ibo ló ti wá jù bẹ́ẹ̀ lọ iná làbí sọ̀rọ̀ yìí kìí ṣe Yorùbá ló ṣe kìí ṣe Nàìjíríà ló ṣe iná làbí kọ́ yìí ṣe Yorùbá ló ṣe tọ́wọ́ tí wá di bí ẹ̀sìn hàn ní ẹ̀sìn Àràbù tẹ́lá bá mú oríire wá àní tẹ́lẹ̀ oògùn mọ́tò ìbò gbogbo kọ́dà tí máa nǹkan míì fẹ́ẹ̀ ká ṣe lọ́dọ̀ ara ká máa lò sẹ́nu wa oúnjẹ lásẹ̀ gan atúnwúre tí oúnjẹ àbúrọ́dù tó kún bọ̀ tó wá tí wá dìbí ẹ̀sìn ẹ máa wù ẹ̀gọ̀ ẹ wà lóko ọ̀rọ̀ lẹ́ ń sọ wọn ní ẹ̀sìn àwọn fọ́rínà la ọmọ ẹ̀sìn tẹ́ńpẹ̀lẹ́ ẹ̀sìn Islam kì í máa ṣẹ̀sìn lábọ́ ẹ̀sìn àgbáyé ẹ̀sìn gbogbo ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ni wà nábì mọ́ rán ọ sí gbogbo àgbáyé èdè kan náà ni ó sáfi sọ̀rọ̀ tún àtúnṣí gbogbo èdè ayé bá sí kíni tó bá gbọ́ dáadáa èdè mẹ́fà lọ́wọ́ recognize ní United Nations òun lèdè tí gbogbo ayé ń sọ èdè mẹ́fà wọn chúùsì ẹlẹ́ẹ̀kẹrin ní èdè lábáwá àbẹ́lẹ̀kẹta
ṣùgbọ́n èdè tí wọ́n kó lẹ́hùn tó bá sọ pé ta ni ọjọ́ orí rẹ̀ pọ̀ jù òyìnbó gan English tẹ̀ sọ̀hún kì í pé 1000 years lójú ayé ànábì kò tí ì sí English tẹ̀ sọ yìí nígbà ànábì jíṣẹ́ lọ́wọ́ tó ń propagate lọ́wọ́ now ànábì ti lo 1400 years plus so after 400 years tánàbì ti kú tí Islam ti dé lẹ́tọ́ bẹ̀rẹ̀ sí máa sọ òyìnbó tẹ́lẹ̀ fi kọ báìbù yìí tẹ́wàá ní àfilà agbọ́dọ̀ gbọ́ sọ ọmọ lárúbáwá ọmọ gbọ́ pé ádámà gàgà fúnra rẹ̀ sọ lárúbáwá ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa káwá máa kọ lárúbáwá wọ́n ẹ̀ṣẹ̀ ń kọ́ bí 5000 years sísìn bàbá wa ádámà òun náà sọ lárúbáwá bàbá báyìí wọ́n á rí ibẹ̀ ojú ẹ̀fẹ́ ọkọ̀ ọba nìkọ̀ tí ọlọ́run èdè tá a sọ lálùkì àmọ́nù tí ọlọ́gbàgbọ́ kúná ọmọ èdè tí wọ́n sọ ọmọ ìyá wa mẹ́sì Islam àwọn àdúgbò ọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run ẹ̀yọ kan ṣoṣo tí ò pé mẹ́ta ọba tí wọ́n ròyìn pẹ̀lú ròyìn tọ́tọ́ sí kì í ṣògùn lákàáyé àfẹ̀jẹ̀wẹ̀ ọlọ́run táwọn ẹ̀ṣẹ̀ Ṣàngó tọ́lọ pokùnso orí ìṣòlò ń dákẹ́ sí báyá torí ọ̀rọ̀ ìyàwó kìí ẹ̀ṣẹ̀ ọba tó dodo àbọ́sùn ọba ẹ̀yẹ kan ṣoṣo tí ò ní bẹ̀rẹ̀ tí ò sì lópin ọba tó ní gbogbo ayé ọba tó yẹ pé kò sí èdè tí ò gbọ́ Ògúnláka yóò gbọ́ ju èdè Èkìtì rẹ̀ lọ Yorùbá Èkìtì Ògúnláka yé yìí kọ́dà kò tó gbọ́ Yorùbá Ọ̀yọ́ Yorùbá Èkìtì lọ́gbọ́ àwọn òòṣà yín àwọn bọ̀dá wa ayé àtijọ́ lẹ́sọ̀dọ̀ òòṣà àwọn àǹtí wa bí ọba àtọ̀sán tí wọn ò ṣe gẹ́gẹ́ òṣèlè ṣẹlẹ̀ parọ́ máa lẹ́ni wọ́n nalẹ̀ wọ́n dodo bó lè yóò ṣe dodo ẹni kò bímọ ọwọ́ alẹ́ tó bá ti nígbà tó ti dodo ẹ̀rá máa gba ọmọ ìjọba rọmọ òun gẹ́gẹ́ òsì bímọ nígbà wà láyé ó ní ìdí ọmọ kò rọmọ àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run yìí pé ọba àgbáyé náà lọ́ba tàwa òjíṣẹ́ àgbáyé náà lòjíṣẹ́ tàwa èdè lárúbáwá àgbáyé náà ní èdè tàwa kìí ṣe lókà Yorùbá ní original ọmọ Yorùbá àmọ́ tó nílà àkáì tọ́jà àǹfààní èdè míì kó lè bá rí orí ẹlòmíì ẹni tó bá ti gbọ́ èdè ẹlòmíì orí àwọn aráàlú náà ọ̀ lẹ̀mọ́ tí àbò nílẹ̀ mọ́ èbó tá a gbọ́ ọjà rí nǹkan ìbò lò gbogbo tí wọ́n fi kọ́ ìta ń lo àwọn tẹkinọ́lọ́jì wa òyìnbó ni bí èèyàn bá ti gbọ́ èbó bẹ̀ ọkọ̀ ní bọ́ọ̀ bá ti kọ́ òórí lò abẹ́ẹ̀kọ́ ni nígbà gbọ́ lábá lọ́jà mẹ́sìn wọ́n á máa sọ pé àràbù mọ̀ pé ọ̀fọ́nú bíi bẹ̀bẹ́ẹ̀lù àwọn olówó àwọn bàbá rẹ̀ tó ń sọ̀rọ̀ wọn tí wọ́n ní láárí gan tẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọfá bí irọ́ ọ̀pọ̀ torí ifá ìgangan ògá kí láìláì làláwò ifá tó sàlàyé àlùwàlá ẹ̀yìn lẹ́sìn takò àlùwàlá lẹ́ takò láìláì làláwò yìí ifá ti ń dákò àláwò tẹ́yìn wá ní àràbù lóde àláwò gbogbo ẹ̀ wórugbòrò bó ṣe wà lọ́dọ̀ yín nù àwọn bàbá yín sẹ́lá kọ́ lẹ̀ ní ebi àròkò la bàbá yín máa pọ̀ wọn abd tí Yorùbá ń lò ìṣètò ìbòdè ìlànà ọyọ́nu abc àwọn bàbá yín ò ní àkọọ́lẹ̀ èdè lábàdẹ̀ rí látọjú ayé ànábì wọn ń kọ́ ọ́lẹ̀ wọn gàgà ń sọ fún un pé tí má ti ń ka Kùránì lọ ẹ má kọ àdísì ẹ má kọ́ ọ̀rọ̀ mi Kùránì nìkan ní ká ẹ máa kọ́ so tí àtàwọn táwọn ń tẹ̀lé wọ́n kọ́ lójú ẹ̀ báyìí bí ṣe ń ka Kùránì fún ẹni wọ́n ń kọ́ lẹ̀ wọ́n ń dè mọ́lẹ̀ tá a lọ kọ ṣé Ọ̀rúnmìlà kọ ṣé Ifá gan kọ Ifá tá a ń kọ́ ṣèjú ẹ̀ tẹ́ẹ̀mẹ̀ pé Ifá ni lóòótọ́ ebi ẹ̀ kan ń parọ́ fún wa ni ẹ bá ti rí gbogbo tẹ́ ń wí èyí ó ti rí bó ṣe rí àwọn àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run pé Ọlọ́run àgbáyé là ń sìn Muhammad tí wọ́n ságbàáyé là ń tẹ̀lé òní mọ́dọ̀ ẹ̀ wa Kùránì àgbáyé mẹ́sẹ̀jì àgbáyé òun náà ní tíra àtíyá èdè àgbáyé lè dé wa tó ṣèdè Lárúbáwá gbogbo alágbàáyé wa rè kankan náà là ń ṣe kíbla kan ṣoṣo gbogbo àgbáyé ẹ̀tọ́ ń bẹ lamẹ́ríkà kíbla náà ni ẹ̀tọ́ ń bẹ ní France kíbla kan náà ni Áfíríkà kíbla kan náà ni ẹ̀yin bí wọ́n bá wù yín bí wọ́n bá wọ́n bá ṣe wù yín ni èdè ẹbọ tí wọ́n ṣe ń bì bẹ́ẹ̀ bá gbé dé China wọ́n ní ibo ló ti já wá ni bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ màálù kódà àwọn màálù gan tí wọ́n bọ màálù tí wọ́n tún gbé débi àárọ̀ tó ṣe wèrè ọmọ sí màálù tá à ń jẹ làwọn kan mọ́ sọ́dọ̀ Ọlọ́run gbogbo Ògúnláka ayé tẹ́sí ìwé yìí tẹ́yìn sọ ní ìsìn wọn ọ̀gbọ́ wọn rí wọn bí ẹ ti já wá ẹ̀yin lẹ parọ́ fún àwọn ní ìsìn pé Ògúnláka ayé bó ṣe jẹ́rìí irọ́ yín
but adúgbò ọ̀dọ̀ Ọlọ́run pé èdè tàwa èdè àgbáyé ni tí wọ́n ṣe recognize ẹ̀ lágbàáyé ẹ̀sìn wa náà ìparí ọ̀rọ̀ mi ni pé ẹ̀yin mùsùlùmí kéèyàn máa wá ṣọ̀kan ní tọ́ka sí kéèyàn gbádùn kéèyàn máa tako ìṣọ̀kan ní tọ́ka sí pé ẹ̀sìn yẹn ti bàjẹ́. Mo fẹ́ rọ̀ yín alólórí o ó ti wà tipẹ́tipẹ́ o alólórí o náà ni Sultan ẹwà arólórí wa lẹ̀ Yorùbá ẹni ó ń kálukú wa tá a bá ti gbà fún náà lólórí rẹ̀ májẹ̀mú tó ń tọ̀ náà bá gbà fún Sultan olórí yín tí ó bá gbà fún Sultan kì í ṣe olórí. Èyí wá yàtọ̀ níbi tá a bá ń sọ̀rọ̀ òdodo à ń sọ̀rọ̀ kìtàbà àti súnà tí Sultan bá ṣe nǹkan tó takò kìtàbà àti súnà kò yọkú òrò lórí àní tẹ̀lé mẹ́rin ìtọ́nà bá wú táwọn níbi àwúlẹ̀ àṣìkíni látẹ̀lé òbí yóò bá mi yé Sultan èèyàn ni lójú ayé ànábì gan àwọn tó jáwọn aṣíwájú ẹ̀gbọ́n mi fi ẹni tó bá yapa àwọn tó gbẹlẹ́yìn rẹ̀ oníṣìkíni onítẹ̀lé ẹni tí wọ́n èyí yapa rẹ̀ òun náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam. So tí Sultan bá ṣe ń tọ́ da ọ̀gá wa ni tó bá ṣe ń tí ọ̀dá ọ̀gá wa ni àmọ́ àní bá ṣe ń tí òṣìkíni tí ọ̀dá tẹ́bálẹ̀ ní ìkẹ́kẹ́ tẹ́ fẹ́ sọ ẹ̀sọ́ òṣèrè àkátọ́ yọ Sultan kúrò ní kíni aláṣẹ gbogbo mùsùlùmí Nàìjíríà ó ní kan wọ́n sì mọ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ ń kó káàkiri ilẹ̀ mara yín Nàìjíríà ló ní Sultan wọ́n mọ̀ sí olórí mùsùlùmí gbogbo Nàìjíríà Ọlọ́run wà pẹ̀lú wa akúmúra Ramadan yóò bá wa láyé yóò bá wa láyọ̀ yóò bá wa lálàáfíà àgbàjá tó gbà mí àgbọ̀pọ̀lọpọ̀ láyé. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.